Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣàlàáfíà la bá yín, ṣé ó ń dùn, báwo ni dé yín? Ẹ̀yin èèyàn wa, a tún ti dé bí a ṣe máa ń dé, bí a ṣe máa ń fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actress, àti àwọn ìròyìn tí ó bá tún lọ ní orí afẹ́fẹ́. Lónìí, ìròyìn nípa Jídé Àwòbọ́nà òun là mú wá fún yín lénìí. Arákùnrin òṣèré yìí tó ń ṣe tíátà Yorùbá tó jẹ́ ìlúmọ̀ọ́ká ọkùnrin. Arákùnrin yìí ó jẹ́ ẹni tí ó ń ṣe fíìmù fúnra rẹ̀, ó tún jẹ́ arákùnrin tó jẹ́ wípé ó tún kọ script fún àwọn èèyàn. Lónìí, ìròyìn rẹ̀ là mú wá fún yín lénìí. Kí ló ń ṣẹlẹ̀ sí Jídé? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin tí ó dùn wò yìí, tí àwọn obìnrin púpọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ sí o? Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa fún yín ní kókó inú ìwé ìròyìn náà, torí wípé púpọ̀ lára àwọn ẹ̀kọ́ tí a máa kọ́ yín lénìí òun lẹ máa rí gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Jídé Àwòbọ́nà ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram, ó ti lọ kọ síbẹ̀ wípé ó ní òun rántí bí òun pẹ̀lú ìyàwó òun bí àwọn ṣe bẹ̀rẹ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn. Nǹkan tí arákùnrin yìí tí ó lọ kọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ Instagram nìyẹn o. Ẹ̀yin olólùfẹ́ Jídé Àwòbọ́nà àti ẹ̀yin olólùfẹ́ fíìmù Yorùbá, ẹ gbìyànjú láti tẹ àdúrà kan ránṣẹ́ sí arákùnrin yìí kẹ́ máa fi ran ìgbéyàwó rẹ̀ lọ́wọ́. Ẹ ṣáà ti rí picture tí òun lọ lórí screen yín yìí, òun ni picture òun pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà náà lọ́hùn-ún kí wọ́n tún ṣe ìgbéyàwó. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.